Bismillah, adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Bí tá bọ́rọ̀ dé, bí wọ́n flag program wa ní o, bí network ní o, Ọlọ́run nìkan ni Lóye. A sì gbìyànjú àti padà online padà, kò sọ́nà. Bẹ́ẹ̀ sì ni a ní special message fún àwọn ará Ọ̀yọ́. Lórí tí ń ṣẹlẹ̀. Torí àwọn abọ̀rìṣà, àwọn onífá, àwọn ọlọ́sùn, wọ́n challenge ìlú Ìlọrin. Wọ́n ní àìmọ̀yàwó èèyàn yín tí wọ́n ṣẹ́fá. Ìlọrin wá jáde pé àwọn èèyàn wa tí wọ́n bá ṣẹ́fá bẹ́ẹ̀ bá dákọ wọn nǹkan báyìí. Wọ́n fi pè lélẹ̀. Òsà yín gan yóò dájú ìjà kọ yín. Yóò bínú sí yín. Eléyìí ni ẹni tí bá ń fà láàfíà fún ìlú máa sí. Torí pé alágàbàgebè òun lẹni tí ń pè rẹ̀ ní Mùsùlùmí tẹ́yìn abọ̀rìṣà sì máa para yín ni. Àwọn abọ̀rìṣà yìí wá ní olórí yìí gan lọ́yọ̀ọ́ òun náà ṣẹ́fá. Allah. Tí wọ́n bá ti wá rìfáà pé olórí ta ni wọ́n rìfáà sí yẹn bí ìmáàmù ni. Ǹjẹ́ bí Ìlọrin ti jáde, ǹjẹ́ àwọn ará Ọ̀yọ́ náà jáde, ǹjẹ́ máàmù Ọ̀yọ́ jáde, gbogbo máàmù Ọ̀yọ́ kóra wọn jọ wípé ẹni tó bá ṣẹ́fá láàrin wa ẹ dákú ẹ̀. Ọ̀rọ̀ tẹ́ sọ yóò dá. Bẹ́ẹ̀ sì ni àtàbọ̀rìṣà ó jẹ́ Mùsùlùmí ó gbọ́dọ̀ yé kálukú wípé alágàbàgebè ṣèyí sọ̀hún kò ní wà láwùjọ, kò ní wà ládùúgbò, kò ní wà lórílẹ̀-èdè, kò ní wà nínú ìlú, kò ní wà nínú ẹbí. Ìlọsíwájú ò ní jẹ́ tiwọn. Allah. Ẹni tí ń ṣe yìí táwọn abọ̀rìṣà máa para wọn ni àwọn Mùsùlùmí ń pè lára wọn. Ọlọ́run gan ọ̀kọ́ yẹn kéré. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahim. Innal munafiqina fi darkil asfali minan nar. Innal munafiqina fi. Ọlọ́run ní dájúdájú gbogbo alágàbàgebè yányá. Fi darkil asfali minan nar. Ọlọ́run ní ọ̀gbun náà lèmi Ọlọ́run ó kì wọ́n bọ̀. Sàlẹ̀ náà gbogbo abọ̀rìṣà yányá àwọn ẹlẹ́bọ kódà munafiki alágàbàgebè yóò máa iná tiẹ̀ ọ̀gbun náà lọ́lọ́run ó kì wọ́n bọ̀. Special tó ní tiwọn. Special tiwọn. Torí pé ẹni tí ń ṣe yìí sọ̀hún yóò máa give information bí, yóò tún máa pass information bí, yóò máa pè yín lára wọn, bẹ́ẹ̀ sì ni ọ̀tọ̀ níbi tí ń ṣe. Lọ́lọ́run fi ní fi dárìkìlẹ̀ àsìfàlì mínà náàrí ọ̀gbun náà ní ọwọ́ à. Fi dárìkìlẹ̀ àsìfàlì mínà náàrí. Ọlọ́run ní ọ̀gbun náà ní ọwọ́. Walan tajida lahum nasira. Kò sì nílẹ̀ ni tí ó gbà á lẹ̀. Ìlọrin wá jáde pé ẹ dárúkọ àwọn èèyàn bí èèyàn bá wá ń fẹ́ lọ síwájú ẹ̀ ń fà láàáfíà fún ìlú. Àwọn abọ̀rìṣà yìí ṣé kò yẹ kí wọ́n ti dákọ àwọn èèyàn pé lágbájá Ráímì ọ̀sì jẹ́wọ́. Àfà lágbájá ìmáàmù lágbájá. Síbáwà rẹ ni. Ó bá ti jẹ́rọ ní púrúfù ẹ̀ká. Gẹ́gẹ́ bí ẹni tí bá ń fọ́ láàáfíà. Ká mara wa. Kí Mùsùlùmí bẹ́ẹ̀ ni bí Ìlọrin bá wá jáde pé ẹ dákọ àwọn èèyàn. Agbọ̀dọ̀jọ́ yá àwọn abọ̀rìṣà. Ìtẹ́ ẹ̀ fi ń jábọ̀rìṣà ní kẹ́ẹ̀mọ́ dífá. Kẹ́ẹ̀mọ́ wu ọjọ́ ọ̀la. Kẹ́ẹ̀mọ́ dọ̀pẹ̀lẹ̀. Kẹ́ẹ̀mọ́ bilẹ̀ léèrè. Gbogbo tẹ́ ń ṣe yìí kẹ́ẹ̀mọ́ pass information kọ̀kọ̀ sẹ́yìn tó bá bá nǹkan kan wá. Àwọn ará yín tẹ́yìn náà mọ̀ kò pọn dandan kò dìgbà tó bá bá yín wọlé dì, tó bá bá yín wẹgbẹ́ múlẹ̀, tó bá bá yín ṣẹ́fá, tó náà bá ti ń yẹlẹ̀ wò. Tí ń bilẹ̀ léèrè náà tí ìjà kan náà ni innal munafiqina fi dárìkìlẹ̀ asfali minan nar. Ẹjá jọwọ́ láàfíà. Báwa bá ń pariwo pé ẹni tó náà ń tẹ́yẹ pẹ̀, ìta agbọ́jú bá ní pé babaláwo ní ṣẹ́fá, babaláwo ní dífá, àlùfáà mọ́ tẹ̀pẹ̀ mọ́, babaláwo ní dífá. Kọ̀pọ̀ dandan káwọn tẹ́ ẹjọ́ wọlé dì, ẹmọ̀ lágbájá wọ́n yẹ sẹ́wò, ara wa ní ọ́. Fàlàáfíà. Báwa bá ń sọ pé ara yín ni wọ́n, àwọn sọ pé ẹ̀yin náà nàtíjà kan náà lẹni tí ń tẹ́yẹ pẹ̀. Bẹ́yìn náà bá dáfá báyìí, bẹ́ẹ̀ bá dọ̀kẹ̀lẹ́ bá ní ọ̀sáwò òwòrìwó báyìí láyé jù wọ́n lọ́ba ni wọ́n fi ní jẹ ìwọ lọ bèè bó jẹun yìí. Bẹ́ẹ̀ náà ni táwọn ẹbá ti ráyìí ìkísù rẹ̀ sáfàrì rẹ̀ nẹ́sàrà wọ́n ní kábí sọ fún ẹni bèèrè pé ìrìn àjò kan bẹ lẹ́sẹ̀ rẹ̀ sí àmì pé kí ló ń pàásì fọ́mẹ́sà kọ̀kọ̀ irinṣẹ́ yín lọ́kàsọ̀tọ̀tọ̀ ó ń lo yẹ̀pẹ̀ ẹ̀yin ń lo
ẹ̀ẹ́dínlógún àti lu ọ̀pẹ̀lẹ̀ ń bilẹ̀ léèrè gbogbo ló fi já sí pé ẹnìkan ò ní tákù ẹ̀yin abọ̀rìṣà ẹ̀yin ẹlẹ́bọ àyàfi kó jó súnà. Allah. Torí pé tẹ́ ẹ̀ bá pàdé níbi pé ẹjọ́ ń wọ ẹgbẹ́ lédì ẹjọ́ sẹ́fà ẹ pàdé níbi pé ìjẹ́ babaláwo tiẹ̀ kí ni wọ́n ń ṣe bọ́ọ̀ ń dálejò lónà ni. Àjọ ń dálejò náà ni. Irú àlejò tó wá ń dá lò kí ni wọ́n ń bá wá tí wọ́n ń bá wá dọ̀ tiẹ̀ náà lẹ́yìn ni wọ́n ẹ̀yà abọ̀rìṣà àwọn àfáà kan wá dìde sí yín wá ní tẹ́ ẹ̀ bá dákọ̀ àwọn èèyàn wọn láàrin yín. Allah. Òòṣà ó bínú sí yín Ọ̀ṣun tẹ́ ń bọ yóò bínú sí yín ẹ̀yin náà wá lè sọ pé ìwọ lẹ́nu rẹ̀ tàbákà ní adákẹ́kádákẹ́ ni. Challenge lè léyìn fún gbòrò ìlú Ọ̀yọ́ táwọn abọ̀rìṣà bá ní olórí mùsùlùmí ń bẹ láàrin àwọn táwọn sẹ́fà fún àwa mùsùlùmí náà fún ìlú Ọ̀yọ́ lọ́jọ́ ní gbèdéke ká tó máa fọn rere yín wípé wọ́n ti ràn mọ́ yín ìtìrànmọ́ olórí mùsùlùmí ìlú Ọ̀yọ́ gbogbo ta ni wọ́n ti ràn mọ́ gbogbo Ọ̀yọ́ ni gbogbo mùsùlùmí àtìlé àtòkò ìtìràn ẹbọ. Bẹ́ẹ̀ sì ni àwọn abọ̀rìṣà wọn ò lẹ́rìí fún tí wọ́n ń ṣe níbi òòṣà tí wọ́n ń bọ irọ́ náà ni wọ́n máa pa nígbà tí lọrin jáde pé ẹnìkankan ọ̀bọ̀ṣà ẹnìkankan àwọn bá jáde wọ́n ìkàbá ọba wọta ló lè lẹ́rọ mọ́ tó fi lè ní kíma nínú ìlú tí wọ́n fi mì báyìí pé irú àgbákò wọlé léyìí ṣékè Ádámù ló bá ní àgbà tí wọ́n àrẹ́sì ẹ̀ tó dé station kó tó máa make apology pé ẹ má bínú irọ́ ló ń pa. La ilaha illallah. Tẹ́yìn ará yóò bá wá jáde níbi eléyìí àwọn mùsùlùmí ni ká gbà ká máa wá sẹ́mọ̀ pé tàwa ni láàrin wọn kẹwàá kì wá bọ̀ ní òrújú tí màmú ọba wá jáde gbogbo àwọn tí wọ́n ń kírun lẹ́yìn àwọn ìmáàmù olórí mùsùlùmí ìlú Ọ̀yọ́ sẹ́kọ̀ọ́ káwọn náà máa pé ẹni tó bá sẹ́fà láàrin yín bí ọba jáde àfẹ́sì ìrun wa lófò. Innal munafiqina fi darikil asfali minan nar. Bẹ́ẹ̀ ni kálàáfíà ó tó jọba nínú ìlú kan kí wọ́n ó tó débẹ̀ kí fọkànbalẹ̀ ó tó débẹ̀ ó dìgbà tí kálukú bá dúró lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́ni tí ń sẹ́fà ọmọ rẹ̀ ẹni tí ń ṣe mùsùlùmí ó dìgbà táwọn abọ̀rìṣà bá wọ́lá àfíà tẹ́yẹ́yẹ́ tẹ́ ẹ fẹ́ bọ̀ Ọ̀ṣun ẹ fẹ́ bọ̀ Ṣàngó ẹ wá rẹ̀ ni tó lo ìjáàbù tẹ̀lé yín lẹ́yìn inú yín wá dùn pé ara ó yẹ kẹ́ ẹ mọ̀ para yín kọ́ mùnáfìkí ni ó yẹ kẹ́ ẹ lé padà èwo lọ́ọ́ sí ń bẹ́ ẹ béèrè ìlú Ọ̀yọ́ a máa tẹ̀síwájú a máa wo kílẹ̀ ṣe subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.